ọdún ẹ lóde táwa bá ẹ ṣe 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 ọba òkè yóò jó sọ̀pọ̀ ẹ láyé ọdún ẹ lóde táwa bá ẹ ṣe. MC BLESSINER. bẹ̀dá bá mọ núrù ó yẹ kó mọ pẹ́ dá aláàjà Fawzat Abíọ́dún Àbẹ̀bí Bísù ó lọ́dún ẹ̀ tó pé tá a wá bá dúpẹ́ o òun Olódùmarè ọba ìlú tún dá ọ sí fún wa ìlàyé Ọlọ́run ò ní fi ọ́ pa wá lẹ́kún yàrá sàmì ẹ̀ bọ́dún orógbó bá dé ṣe lórógbó bá wọn gbó bọ́dún obì bá dé níṣẹ́ lóbì bá wọn gorí àtẹ ọdún ẹ̀ ló dé ọlọ́jọ́ òbí máa dúpẹ́ fọ́ba àláùrà ni tòró ló tún dá ọ sí fún wa kì í ṣe mímọ̀ ṣe rẹ torọ́pọ̀ ni wọ́n bí lákòókò kan náà tí wọn ò láǹfààní àti sí nílé ayé mọ́ ọ̀pọ̀ sì ń bẹ tó ṣe pé wọ́n ń gbénu yàrá wòran ni kí ní ṣe ọ́ tó wà ní mọ̀ ń dúpẹ́ fọ́ba àláùrà ìyá ọlọ́jọ́ bí o aláàjà Fawzat bọ́ ọ bá ń fi gbogbo ìgbà dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba kò tí ì tó oore tó ṣe fún ọ aláàjà Amdalat Mojísọ́lá ìyá ahmed ní àná pàjá wọn ní ránṣẹ́ pè mí o wọ́n pé gbogbo ọjọ́ kẹtàlélógún nínú oṣù kẹta ìlàyàjò orí kádùn rẹ tọdún èyí tó ti pé àwa bá ọ dúpẹ́ fọ́ba àláùrà ìyá ìtùnú ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ o owó màmá tèmi tọ́pẹ́ o ìyá Táwàkálítù mo bólúwa dúró ikú òní ọ̀fìlé rẹ sóde àrùn òní fìlé rẹ sọ̀dẹ̀dẹ̀ ọ̀gbàgbà òní jáde gbà lọ́wọ́ rẹ lágbára lọ́wọ́ Olúwa ọba ìgbésí ayé rẹ òní bọ́mọ aráyé nú yàrá Samuel girama Fèyísará Mọ́rẹ́níkejì Àníkẹ́ girama Ìdẹ̀rádé Ayọ̀mí pọ̀ sí Àyìnkẹ́ ikú òní jáwọn ọmọ náà gbà lọ́wọ́ rẹ wọn á dirú wọn á dìgbà fún ọlọ́lá bàbá òkè ìyá ọlọ́jọ́ òbí ńlẹ́ o ọmọ aláàjì Fatai Ìṣọ̀lá Bísù nílùú Iléṣà ọmọ alájà ọmọ táwọn Àwẹ̀rò ọmọ Àjàlá nílùú Ìṣẹ́yìn Òrò máa dání gọ̀jọ̀gọ̀jọ̀ ikú òní kánjú pa ọ́ yàrá sàmì ògbétò àmì nì ọ̀yá já gbàlú bàbá tó bí ọlọ́mọ lọ Iléṣà ní í ṣẹlẹ̀ o Ìjẹ̀ṣà Àbẹ̀ní Ògúnràlúdó ni wọ́n kìran bàbá rẹ̀ Ìjẹ̀ṣà Àbẹ̀ní Ògúnràlúdó ọmọ arìnlọ́sìn ọmọ elébùtébù yìí ń bòkun àkàrùkùdùkù yìí ń jẹ̀ṣà ìpékeré àdùnkù tán ó bu yìí ń padà lé bí wọ́n bá jẹ́ tán àtàrí àmọ́ táwọn lẹ́nu díẹ̀díẹ̀ lóbi báwọn rọ̀ lókìtì ẹ̀fọ́ ihò kéékèèké ní sasọ wọn lóde ìgbàjọ ẹjọ ti ẹmí o lásán òde Ìjẹ̀ṣà èyí ọba lọ́jà kọra fún mi wá màró ohun tó ṣẹ̀ṣẹ̀ kú ló olóye wọn kì í jólóye dùnrán Ìjẹ̀ṣà ẹ má ṣe jólóye dùnrán bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ o ọmọ wa ọmọ òbòkúnrẹ́mi Ìjẹ̀ṣà Àbẹ̀ní ọmọ olóbì kan ọ̀wọ́ wọn ń tiriwọ́ ọmọ olóbì kan ọ̀wọ́ wọn ń tiriwọ́ èyí tó fẹ́ tẹni awọ̀ sẹ́rù ẹni èyí tí ọ̀fẹ́ tẹni awọ̀ sínú ugbó ẹranko burúkú àárò mú jẹ ẹlẹ́ni àtẹ kàníyàn ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ìran jẹ̀sọ̀ orídìí ìsáná ilé ńlọmọ ẹrú ọwá tí í múná roko kékeré ọwọ́ ọ̀gbọ́dọ̀ mú kọ́ yẹn gan àgbàlagbà ọ̀gbọ́dọ̀ jẹ́ ká bàbà ògbólógbò Ìjẹ̀ṣà ní í sí tòlótòló ẹrú ilé bàbá tó bí i lọ́mọ ní í sin pẹ́pẹ́yẹ ọlọ́jọ́ òbí dá mi lóhùn ọjàre wọn ní ké sí. aláàjà Fawzat mọ̀ ń gbọ́ o Ìṣẹ́yìn ìní ìṣèlú yeye tó bí ọlọ́mọ gangan Ìṣẹ́yìn Òrò ọmọ ẹbẹ dímọ̀kọ ọmọ Òrò tí dún yùmúyùmú ọmọ Òrò tí dún yùmùyùmù ẹ lọ́mọ odò ọgbà tọ́lá lè Ìṣẹ́yìn ìjà ọmọ asẹ́ tí mú mi re ìlú ẹ̀yẹ kìkì ẹ̀gàn dògo tó ń tà mọ́lé ibi ojú tí ń bú ní tọ́jẹnu lọ bèrè kó o tó wọ́ ni wọ́n ń jẹ́ ibi ewé lásán tí ń jẹ́ àrí yìí kẹ́ tí bòkóró ń jẹ́ bẹ̀lẹ̀ wọ̀ tígi ogójì olúwọ̀n rán ebi bẹ̀ làgbàdo òjọ́ tí ń jẹ́ tọ̀pábọ̀dí ọlọ́mú romi ọ̀pájó romi ọ̀pọ̀pẹ̀ ẹni bá fẹ́ sọ àtàtà ńlẹ̀ Yorùbá ẹni kọ́ mọ̀ bọ̀ nílé Ìṣẹ́yìn níbi tí wọ́n ti ń hun gidi nínú aṣọ ẹni bá fẹ́ràn ìjà kó gbéra kọjá sọ́dọ̀ Àṣàbàrí ẹni bá fẹ́ gbafẹ́ kọ́ bá mi ká lọ sílé ẹbẹ dímọ̀kọ Ìṣẹ́yìn Òrò ọmọ ẹbẹ dímọ̀kọ ọmọ Òrò tí dún yùmúyùmú ọmọ Òrò tí dún yùmùyùmù wo ìyá ọlọ́jọ́ òbí
Alhaja Fausat Abiodun Abẹ́bí Dìísù o ikú òní kánjú pa ọ́ lágbára lọ́wọ́ olúwa ọba ọ̀tẹlẹ̀ yìí pẹ́ òní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ happy birthday to you I wish you long life and prosperity.